pẹ̀lú orúkọ ọlọ́wọ̀n ọba àjọkẹ́ ayé láti tún fi ètò ti ìrọ̀lẹ́ òní eléyìí tí ó máa bá wa kálọ láti onislam.net ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀. Mufutau Adewole Olaleye lẹ́tọ̀ yín ká tó máa tẹ̀síwájú a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo àgbáńlá ayé, àwọn olólùfẹ́ wa tí wọ́n kọ ìwé sí wa láti orílẹ̀-èdè Benin, láti orílẹ̀-èdè Togo, Abidjan, àwọn ti Amẹ́ríkà, àwọn ti UK, gbogbo yín ni a kí o. Bákan náà ni ẹ̀yin tí ẹ gbọ́ wa náà ní àti ìlú Cairo níbí, gbogbo ìdáhùn yín òun náà ni àti ìdáhùn ránṣẹ́. Èyí tí ẹ bá ń fẹ́ kí wọ́n máa gbọ́ lórí afẹ́fẹ́ bá a bá ṣe ń ṣe ètò rẹ̀, máa pè wá sórí afẹ́fẹ́, a ó máa dá yín lóhùn. Ọlọ́run ọba aláàánú yóò máa wà pẹ̀lú ẹ máa bá wa kálọ lórí ètò yìí tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ní láti onislam.net ẹ̀ka tìlẹ̀ adúláwọ̀. Lórí ètò yìí òun náà ni a ti rí ìbéèrè kan gbà tó wá láti orí afẹ́fẹ́ láti ọ̀dọ̀ Alhaji Nasiru Lawal Owóyẹlé láti ìlú Kútọ̀nù orílẹ̀-èdè Benin, Republic of Benin. Akíyín ẹ ṣé ẹ kú ìtẹ́tí sí ètò wa ní gbogbo ètò tí à ń ṣe òun náà ni ẹ̀ ń gbádùn tí ó sì ń wọ̀ yín lára púpọ̀ ìpè ká túbọ̀ tẹ̀síwájú láti máa gbọ́ ètò náà. Bákan náà ni a kí Alhaji Salu àti gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa láti orílẹ̀-èdè Saudi Arabia, àwọn ti Dubai, gbogbo yín ni a kí. Ìbéèrè tí ẹ kọ́kọ́ fi ránṣẹ́ sí wa òun ni a kọ́kọ́ dáhùn kó tó di pé a máa tẹ̀síwájú nínú ètò yìí. Ẹ ní ìjó dáa kí Mùsùlùmí ó fi ẹlẹ́dẹ̀ ṣe sàárà. Nínú àgbéyẹ̀wò a ó rí i pé Ọlọ́run ọba àlékè ọlá, ọba tó mọ́ ni kì í sì ń gba nǹkan kan àyàfi nǹkan tí ó mọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òjíṣẹ́lá Muhammad tó sọ pé inna Allaha ta'ala tayyibun la yaqbal illa tayyiban. Ọlọ́run ọba àlékè ọlá, ọba tí ó mọ́ ni kò sì ní gba nǹkan kan lọ́wọ́ èèyàn àyàfi kó jẹ ohun tí ó mọ́. Ẹran ẹlẹ́dẹ̀ kò bá a mu láti jẹ, eléyìí ni àkọ́kọ́ èyí tí Ọlọ́run ọba ṣe ní èèwọ̀ fún Mùsùlùmí láti jẹ ẹran ẹlẹ́dẹ̀. Ohun tí a ò bá sì gbọ́dọ̀ jẹ, a ò gbọ́dọ̀ fi ṣe sàárà fún èèyàn láti máa jẹ, nítorí pé ńgbà tí gbogbo àwọn ẹran tí Ọlọ́run ọba ní ká jẹ kí ó wà ńlẹ̀, báwo ni a ó ṣe mú ohun tí Ọlọ́run ọba ò fẹ́ ká jẹ tá ó fi ṣe sàárà? A lè máa béèrè pé ńgbà tí Ọlọ́run ọba ò fẹ́ wá jẹ kí ló dé tí ó dá a kalẹ̀, àti sọ pé ilé ayé tí a wà yìí àdánwò ni, kò sí ohun tó sì ń bẹ tí ò ní àǹfààní tiẹ̀. Tá a bá wo ẹran ẹlẹ́dẹ̀, àwọn onímọ̀ òde òsín tó jẹ́ onímọ̀ dókítà ti fi yé wa pé àìsàn tí ń bẹ ní ara rẹ̀ ó pé gba, ó sì lè wọ àwọn tí bá ń jẹ ní ara. Bákan náà ni a ó rí i pé ẹlẹ́dẹ̀ ò kì í jẹ níbi nǹkan tó dáa fi inú ìdọ̀tí oríṣiríṣi. Ẹni bá ríbi tí wọ́n ti ń tọ́jú ẹlẹ́dẹ̀ yóò kórìíra ní Yorùbá tí ẹ̀ fi máa ń búyàn, wọn ò ní ó dọ̀tí gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀. Yàtọ̀ sí eléyìí, òfin Ọlọ́run ọba ni tí Ọlọ́run ọba ṣe ẹran ẹlẹ́dẹ̀ ní èèwọ̀ fún wa. Nípa báyìí kò lẹ́tọ̀ọ́ láti fi ṣe sàárà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mùmìnì tó ṣẹ̀ṣẹ̀ gba Islam ni, tó jẹ́ pé ó ti ń sin ẹlẹ́dẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó gba Islam, ìbéèrè tí ẹ tún béèrè pé ǹjẹ́ ó yẹ kí ó pa àwọn ẹran yìí pátápátá kó lè fi yọ okùn kúrò ní ọrùn ara rẹ̀? Wọ́n ní kò lẹ́tọ̀ọ́ o. Lóòótọ́ ni ẹran ẹlẹ́dẹ̀ ló dọ̀tí, ṣùgbọ́n a ò gbaniláyè láti ṣe ohun tí ò da tàbí láti ní lára, bíi ká fìṣógun, bíi ká fọ̀bẹ gé ẹsẹ̀ rẹ̀, bíi ká ṣe é ká pa nípakúpa. Ohun tí a ó ṣe òun náà ni pé kí ẹni tọ̀hún kó ta àwọn nǹkan yìí kí ó fowó rẹ̀ kí ó fi ṣe nǹkan ọ̀sìn èyí tí ó dára, ṣùgbọ́n kò gbọdọ̀ pa wọ́n nípakúpa. Eléyìí ni ìdáhùn yín lórí ètò tí òní. Ẹ máa bá a kálọ lórí ohun tí a torí rẹ̀ jókòó. Ẹ máa bá a kálọ ká máa ṣe ní ẹyọ ní lẹ́wẹ́lẹ́wẹ́. Eléyìí ni ètò tí òní. أبغى أعيش عمري في ظله، أبغى أنسى الكون كله، شال قلبي من محله خالطها لا يضر. أبغى أعيش عمري في ظله، أبغى أنسى الكون كله، شال قلبي من محله خالطها لا يضر. أبغى أحيا في كنف الطه وارمي دنيا قد رماها. أبغى أحيا في كنف الطه وارمي دنيا قد
olùtẹ́sí wa gẹ́gẹ́ bí ètò tí a ti ń bá bọ̀ ohun tí a fẹ́ yẹ̀wò ní òní yìí òun náà ni ọ̀rọ̀ nípa báwo ni a ṣe ń súnmọ́ Ọlọ́run ọba báwo ni mùsùlùmí ṣe lè gba ìfẹ́ tí ó rí ìfẹ́ Ọlọ́run ọba àlékè ọlá tí Ọlọ́run ọba ó fi yọ́nú sí àwọn ọ̀nà tí mùsùlùmí ó fi rí ìyọ́nú Ọlọ́run ọba òun náà ni kó gbà fún Ọlọ́run ọba kó gbà pé gbogbo ohun tó bá ṣeé ṣe ọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá báwo ni a ó ṣe rí ìdùnnú nínú ọkàn ara wa gan-an a ó rí i pé mùsùlùmí èyí tí yóò bá rí ìdùnnú ní ọ̀dọ̀ Ọlọ́run ọba yóò tẹ̀lé ìlànà Ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó sọ pé ala bi dhikrillahi tatma'innul qulub pẹ̀lú ìrántí Ọlọ́run ọba òun náà lọ́kàn fi lè ní ìsinmi tó bá jẹ́ pé ní gbogbo ìgbà owó ni à ń wá kiri pákáleke fọ̀rọ̀dányìn báwo ni a ó ṣe kówó jọ báwo ni a ó ṣe lu àwọn ènìyàn ní jìbìtì báwo ni a ó ṣe ba àdúgbò jẹ́ ẹ̀dá ò lè ní ìsinmi bákan náà ni ará alé rẹ̀ ò ní ìsinmi ṣùgbọ́n gbogbo ẹni tó bá fi ọkàn sí Ọlọ́run ọba a ò ní ká má ṣiṣẹ́ tí a bá ń ṣiṣẹ́ a ó rí i pé wàhálà yóò tó gẹ́ níjọ́ kan báwo fúnra wa nísinmi Ọlọ́run ọba àlékè ọlá ló tó gẹ́ níjọ́ kan wọ́n ní ìsinmi ni a ó fúnra wa a ó sì máa jọ́sìn fún Ọlọ́run ọba ní gbogbo ìgbà a ó gbà pé Ọlọ́run ọba nìkan ló lè ṣe gbogbo nǹkan pátápátá òun ló lágbára tó lè ṣe gbogbo nǹkan nípa báyìí nígbà tí a bá ti ń ṣe ìrántí Ọlọ́run ọba ní gbogbo ìgbà tí à ń fi gbogbo ìgbà jọ́sìn fún Ọlọ́run ọba tó jẹ́ pé tí Ọlọ́run bá fún wa ní owó a ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ìrántí kan nìyí bákan náà tí ò bá sí a ó gbà pé kò sí nítorí ọlá Ọlọ́run ọba ni a sì bẹ̀ Ọlọ́run ọba tá a bá ń fẹ́ pé kí Ọlọ́run ọba kó dákun kí ó ṣe fún wa gbogbo irú àwọn ọ̀nà yìí òun náà ni ọkàn ó fi máa ní ìfọ̀kànbalẹ̀ nínú àwọn ọ̀nà tá ó tún fi máa rí ìdùnnú nínú ọkàn òun náà ni ká má jẹ́ ẹni tí yóò máa fi gbogbo ìgbà ṣe ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun ní àwùjọ nítorí pé alábàágbé rẹ̀ ó ń kọ́lé rẹ̀ ó ń dáa ju ó ga ju tiẹ̀ lọ ló wá rò pé kò sóore kan téèyàn tó ń rí nílé ayé àyàfi oore kákọ́lé kí ilé ọ̀hún ga tí èèyàn bá ti jẹ́ni tí bá ń wo gbogbo nǹkan tọ́lọ́run ọba bá ṣe fún ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tí ò bá a dúpẹ́ tó jẹ́ pé ń wò pé ó yẹ kó jẹ́ pé òun ni ó tọ́ sí irú nǹkan wọ̀nyí ò ní jẹ́ kọ́kàn òun ní ìsinmi yóò máa da ẹ̀dá láàmú ní gbogbo ìgbà ni kò ní jẹ́ kí ó ráyè mí nítorí pé ìgbésí ayé rẹ̀ kò ní nítumọ̀ sí i gbogbo ìgbà nìdààmú máa bá ọkàn rẹ̀ torí pé yóò gbà pé kò sí nǹkan tóun ní oore àyàfi nǹkan tí aládùúgbò òun tí ó ní torí pé ará àdúgbò rẹ̀ ra mọ́tò tàbí ó kọ́lé ló jẹ́ kí o má lè sùn tó ń míhìn ní gbogbo ìgbà gbogbo orú eléyìí kò bọ́ sí Ọlọ́run ọba ní í ṣe nǹkan fún ẹ̀dá Ọlọ́run ọba ni ó ní agbára ni ó ti pín ohun tí ó ṣe fún èèyàn ẹni tí yóò lówó lọ́wọ́ ọmọ rẹ̀ má lè dẹni tí yóò lówó lọ́wọ́ gbogbo àwọn tẹ́ ń gbúrò wọn lọ́jọ́ tí a wà yìí níbo lẹ ti rí orúkọ àwọn bàbá wọn ta ló kọ orúkọ àwọn bàbá wọn pẹ̀lú omi góòlù Ọlọ́run ọba tí máa ń jẹ́ kí ìgbà ó yí láti ibìkan sínú ìgbà kan òun náà ni nípa báyìí ẹni tó bá ń fẹ́ kí ẹ̀mí rẹ̀ kó ní ìsinmi kò gbọ́dọ̀ máa wo gbogbo nǹkan tí Ọlọ́run ọba tí ó ṣe fún ọmọlàkejì o kí ó máa bá a dúpẹ́ kó sì gbà pé àsìkò tòun náà ó ti fẹ́ẹ̀ dé Ọlọ́run ọba àlékè ọlá yóò wà torí báyìí yóò ṣe oore fún òun bí ó bá tiẹ̀ ní ọmọ rẹ̀ lè di ẹni tí ó ní tí ó máa darí àwùjọ ẹ̀yin olùtẹ̀síwájú máa bá a kalọ̀ lórí ètò yìí láti onislam.net ẹ̀ka àti ilẹ̀ adúláwọ̀ lórí ètò báwo ni ọkàn ṣe lè nísinmi báwo la ṣe lè rí dùnnú nígbèsí ayé ó ti yẹ máa bá wa kalọ̀. بهدي يا حبيبي واشفى من وصل طبيبي بطيبة يا نفس طيبي. ẹ̀yin olùtẹ́sí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ nínú àwọn ọ̀nà èyí tí ó jẹ́ pé a tún lè rí ìsinmi àti ìfọ̀kànbalẹ̀ ọkàn ẹni tí ò ní lọ́wọ́ ni àkọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ ẹni tó wá ní lọ́wọ́ tó jẹ́ pé ó tún fẹ́ kó tún ju ti ọmọ làkejì lọ ńkọ́ torí ẹlòmíì ní ẹ̀tanú èyí tó jẹ́ pé gbogbo bó ṣe wù kó ní tó bá rí ẹni tó ní mílíọ̀nù tàbí jù bẹ́ẹ̀ lọ yóò máa fọkàn sí pé ẹni yìí ti ní ihun tó ju ti òun àti ẹbí òun lọ àfi báwo ni tiẹ̀ ó ṣe bàjẹ́ bẹ́ẹ̀ sì ni ohun tí Ọlọ́run ọba ṣe fún ó lè ju ohun tí Ọlọ́run ṣe fọ́mọ làkejì rẹ̀ lọ
ṣé bí ọ̀pọ̀ ni Ọlọ́run ọba ò ṣòwò fún tó yẹ pé fún ní àlàáfíà àti ẹ̀mí gígùn, ṣùgbọ́n nígbà tó bá ti wo ẹni tí Ọlọ́run ọba ṣe owó fún tí ò fira rẹ̀ lọ́kàn balẹ̀, dájúdájú yóò kó bá àlàáfíà ara rẹ̀. Ọlọ́run ó sì gba ohun tó ṣe fún un, yóò sọ àlàáfíà rẹ̀ di fíàfíà. Àwa adẹ̀dùn arinlẹ̀ adẹni tí wọ́n ń gbé káàkiri. Gbogbo ohun tó wùn kí Ọlọ́run ọba ṣe fún wa, ẹ jẹ́ kí a yọ́nú sí ọ̀rọ̀ Ọlọ́run ọba, ká yọ́nú sí ohun tó Ọlọ́run ọba ṣe fún wa, ká máa dúpẹ́ lórí rẹ̀. Torí àwọn tí ò bá dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba, tí ò dúpẹ́ orí Ọlọ́run ọba, ọkàn wọn ò lè balẹ̀ láyéláyé. Ẹ rí i pé Ọlọ́run ọba ó sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tirẹ̀ pé ma yaf'alu Allahu bi'adhabikum in shakartum wa amantum wa kana Allahu shakiran aliman. Kí ni Ọlọ́run ní kí ni òun ó fi ìyà jẹ yín fún? Báwo lọ́lọ́run ó ṣe fi ìyà jẹ ẹrú rẹ̀ nígbà tí bá ń dúpẹ́ tó sì gba Ọlọ́run ọba gbọ́? Dájúdájú ọba tí ó jẹ́ pé ó fẹ́ ọpẹ́, ó fẹ́ ká máa dúpẹ́ fún òun náà ni Ọlọ́run ọba òkè. Ọpẹ́ ni kí ẹ jẹ́ kí a máa ṣe lórí oore tí Ọlọ́run ọba bá ṣe fún wa. Eléyìí yóò máa ṣe àlékún ìfọ̀kànbalẹ̀, yóò sì jẹ́ káwa náà mọ̀ pé a ní nǹkan, a yàtọ̀ sí ẹni tí ò ní. Ẹni tí ó ń wọṣọ kan ṣo láàrin oṣù kan gbọ́dọ̀ mọ̀ pé àwọn kan wà tí ò tiẹ̀ rí wọ̀ rárá. Ṣebí wọ́n ti ẹ̀ráṣọ wọ̀ ò ṣe é rí. Ẹlòmíràn Ọlọ́run ti fi lọ́kàn balẹ̀, ṣùgbọ́n òun ní ń dààmú ara rẹ̀ káàkiri. Eléyìí tí Ọlọ́run ọba tí ò fẹ́. Ẹ yóò tẹ́síwá gbogbo tí ẹ ti ń gbọ́ wa, kí ẹ máa gbọ́rọ̀ wa kó máa dùn mọ́ yín létí nìkan kọ́. Ẹ jẹ́ kí a rí ìmúlò rẹ̀ láàrin àwùjọ. Ká má jẹni tí ó máa lọ ilé onílé tí ó máa ṣọ́ káàkiri pé kí ni wọ́n sè lọ́bẹ̀. Lágbájá, ẹ wo aṣọ tó wọ̀ lónìí, ẹ wo ilé tó kọ́ lónìí, ẹ wo mọ́tò tí ó rà bó ṣe tóbi tó. Gbogbo orú eléyìí kò ní jẹ́ kọ́kàn ẹ̀dá ènìyàn ní ìfọ̀kànbalẹ̀, yóò sì máa dààmú rẹ̀ títí ilé ayé. Bákan náà ni kò ní jẹ́ kó ní ìsinmi. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń gbọ́ wa ní gbogbo ìgbà, gbogbo àwọn olóòtú ètò wa tí wọ́n bá wa ṣe ètò yìí tí ń bọ́ sí tí sì ń gúnrégé. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá láti ìlú òkèèrè, àtẹni tí ó fẹ́ pè wá tí ò ráyè pè wá tó yẹ kó wọ́n là á ti parí ètò nítorí àwọn mọ̀nàmọ́ná tí ń ṣẹlẹ̀ ní àsìkò yìí lórí ẹ̀rọ tá a fi ń kàn síra ẹni. Ẹ má bínú, nígbà míì tá a bá ti ń ṣètò ẹ máa rí wa pè, torí ọ̀pọ̀lọpọ̀ ni a ti ń gbọ́ pé ìpèpè wọn ń dúró ṣùgbọ́n tí ò sí àsìkò láti dá wọn lóhùn ìpèpè náà. Ọlọ́run ọba aláàánú tó ti dúró tì wá kò ní padà lẹ́yìn wa o. Láti ohun Áfíríkà, ìlú Cairo, ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀, onislam.net, òun náà ni Mufutau Adewole Olaleye ló ti ń kí yín pé wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. رب الملك أبغى أعيش أنا بين يديك